ọmọ Nàìjíríà ilé bàbá Àbíbátù la wà yìí aláǹfààní àti gbọ́rọ̀ láti ẹnu màmá Àbíbátù ẹ̀gbọ́n ẹ̀ tó fi ti ṣọ́ọ̀bù wípé òun ń bọ̀ kó n sáré jáde lọ ṣe nǹkan kan ẹ kalẹ̀ báwo ló ṣe lè gangan. ó ṣẹlẹ̀ wípé ní ọjọ́ Thursday mo ń travel torí mo ní patí kan ní Ìkirè mo wá lọ síbẹ̀ mo gbé POS fún pé kí n lọ kó bá mi ṣe ẹgbẹ́ POS fún Àbíbátù àbí. Fábíbá mo dẹ̀ fún ní kí ṣọ́ọ̀bù náà pé kó lọ bá mi ṣọwọ́ ajé ní ṣọ́ọ̀bù ìgbà tí mo dẹ̀ ń lọ yẹn mo dẹ̀ sọ fún pé tó bá ti dọwọ́ ọ̀sán kó lọ torí bí àárọ̀ là lọ èmi àti ẹ̀dẹ́ pera wa lẹ́yìn tí mo dán òun náà ti lọ sí ṣọ́ọ̀bù má pẹ́ kó tó délé òun náà ti gbọ́ ìgbà tó dẹ́ délé lálẹ́ náà àjọ sọ̀rọ̀ ìgbà tó dẹ́ dàárọ̀ ọjọ́ kejì fóònù tèmi kẹ̀ ó ti kú kí n tó lọ fóònù àwọn tí a jọ lọ sọ́run yẹn ni mo fi ń communicate pẹ̀lú ẹ̀ tí mo fi ń bá a sọ̀rọ̀ even gan fóònù àwọn yẹn kò síná lórí ẹ̀ a lọ fowó charge mo ṣáàpè mo béèrè pé báwo ni ọrọ̀ ajé lónìí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ ní àdúgbò ní òun fẹ́ bí ẹnìkan ṣe transfer owó mo ní kó bá ẹnìyẹn ṣe ó ní owó wọn ò tí ì pé mo ní kó má wọrí pé kó bá wọn ṣe kó ṣáà make sure pé òun gba ètò kù dání ó ní òun dẹ̀ ti gbọ́ bí èmi àti ẹ̀ ṣáàṣe sọ̀rọ̀ last night ìgbà tó ṣáàpẹ̀ ṣàmọ̀ pé jẹ́ kí n tún pe ọmọ kí n gbọ́ òun kí n béèrè pé báwo ni ọrọ̀ ajé pé ṣáájú wà ó mo ṣáàpẹ̀ nọ́mbà ẹ̀ nọ́mbà ò lọ mo tún try náà lè takò lọ lẹ́yìn ìgbà yẹn bó ṣe máa pẹ́ bíi bóyá tó 4 àbáfta 4 ṣàníkọ̀ yẹn wọlé lórí fóònù àwọn ọmọ mi tàjọ lọ tí mo fi ń communicate pẹ̀lú ẹ̀ wọ́n ṣáà pè mí wípé bí kọ̀ yẹn ṣe wọlé nìyẹn pé hello ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ ṣé ẹ gbọ́ pé àmúni àmọ́ gbọ́ yín kí ló ṣẹlẹ̀ pé ta ló ń sọ̀rọ̀ ṣé tẹ́ bá nẹ́ẹ̀mí àbúrò yín lò àwọn ti mú o kẹ́ transfer 1 million naira mo ní 1 million owó kíni mo ní ẹ mú níbo ṣé ṣọ́ọ̀bù yìí ta ló pè yín nọ́mbà Àbíbá ló fi pè mí so bẹ́ẹ̀mi ṣe rí yẹn mi rò pé bóyá ó fẹ́ sọ pé ó fẹ́ ra nǹkan kàbò fẹ́ béèrè nǹkan lọ́mi ló wáá jẹ́ ohun ọkùnrin ni mò ń gbọ́ mo ní talent tó ń sọ̀rọ̀ sẹ́ ẹgbẹ́ Àbíbá kẹgbẹ́ mo ti ná fóònù sáwọn ọmọ mi tàjọ lẹ́yìn pé ẹgbẹ́ bá mi gbọ́ kọ̀ yìí mo nítorí mi gbọ́ nǹkan tẹ́ni yẹn ń sọ fọ́nà ti gbé àbúrò mi tí mo ní kó bá mi dúró ṣe ṣé ṣọ́ọ̀bù lọ ti lọ gbé ní àbáwò ló ṣe jẹ́ pé mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ immediately mo dẹ̀ pé dáàdì mi lórí fún pé dáàdì mi mo gbọ́ báyìí pé wọ́n pè mí pé nǹkan báyìí ṣẹlẹ̀ o àwọn ní pé kí n fọkàn balẹ̀ pé kò sí nǹkan kan pé àwọn lọ síbi iṣẹ́ àwọn náà ṣe ń bọ̀ ní ilé ni pé kí n jẹ́ káwọn délé kò sí nǹkan kan mìíràn ẹ̀dẹ̀ ṣọ́ọ̀ṣà pé nǹkan ṣẹlẹ̀ o bí mo ṣàṣe wá ẹni tí mo pè ní ọba àṣà nìyẹn mo ṣàbẹ̀rẹ̀ pé Àbíbá ń kọ́ṣẹ́ bá mi rí lónìí ṣó ti dé ṣọ́ọ̀bù ọ̀nà àwọn rí o pé bọ̀ kò tí ì ṣí ṣọ́ọ̀bù àmọ́ ó wá sọ́ba àṣà ó kọ́ béèrè pé ṣọ́mọṣẹ́ dáàdì mi ti dé ọba àṣà pé mọ́mí òun ní kò wá béèrè pé ṣé ó ti dé ọba àṣà àwọn olóńgbé bẹ́ẹ̀ ìyẹn àwọn tó bá ní ṣọ́ọ̀bù lóhùn wípé ṣé ọwọ́ ọmọọṣẹ́ dáàdì òun ọdẹ́nu yí padà ó ń lọ bọ̀ létà làwọn èèyàn wá sọ pé wọ́n rí òun àti ọmọọṣẹ́ dáàdì mi yẹn tí wọ́n ń lọ lọ́nà inú oko tí òun àti ẹ̀jọ́ lọ létà ni wọ́n ní ọmọọṣẹ́ yẹn lọ́rí tó jáde padà tí Àbíbá ò tẹ̀lé jáde wọ́n dẹ̀ náwọn béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọ tẹ̀jọ́ ló ń kọ́ kò dáhùn ó ṣáà lọ ni ìgbà yẹn ó dẹ̀ kó ti kọ́kọ́ ṣiṣẹ́. ẹnìkan rí ọ̀gbẹ́ni yẹn tó ń lọ pẹ̀lú Àbíbá tó mú lọ tó ń dá nìkan bọ̀ padà. tó wá ń dá nìkan bọ̀ padà. ok. èmi ṣáà padà pé ilé pé nǹkan báyìí ṣe bọ́ ṣàṣì bẹ̀rẹ̀ sí ni máa lọ wá káàkiri nìyẹn tá a ṣá bẹ̀rẹ̀ sí ni wá láti jẹta yìí kémi tó ṣẹ́ jìde ní àárọ̀. láti Friday lẹ ti ń wá Friday on the 30 èní ni on the 1st of September ó péjọ mẹ́ta lé ní báyìí. bẹ́ẹ̀ni ní àṣẹṣe. alàgbà yẹn ẹ ò tí ì kó fìrí ẹ̀ dé sìn. kò fìrí. àwọn tó dẹ̀ máa ń pè yẹn wọ́n pè. wọ́n pè àti gba ó ṣáà ní ká tún sẹ́ǹdì ká sẹ́ǹdì owó mo ṣáà ń bá a sọ̀rọ̀ pa ó dáa tẹ́ bá mọ̀ pé owó lẹ fẹ́ gbọ́ owó wà ní ọwọ́ ẹ̀ fóònù mi ti kú mi lè rí transaction tó ṣe ní ọjọ́ yẹn mo ló wà lọ́wọ́ ẹ gba owó ọwọ́ ẹ̀ kẹ́ ẹ dẹ̀ fi sílẹ̀ kẹ́ ẹ jẹ́ kó máa bọ̀. ilé ẹ̀ wá kí ọ̀rọ̀ ọba lè yá bó o lè ṣe wá rí òkú Àbíbátù. àárọ̀ yìí náà ni mọ́mí ẹ̀ ṣáà ń tẹnu mọ́ pé ní Sunday. láàárọ̀ yìí torí a ṣe investigation a ṣe gbogbo ẹ̀ ọ́ track ẹ̀ ọ́ ṣe gbogbo ẹ̀ track kọ́ sọ pé bọ́lẹ̀ tí wàá lòkú ẹ̀. ọba àṣà náà láti rí nínú oko. nínú oko ta ni. nínú oko dáàdì mi. nínú oko dáàdì Àbíbá. bẹ́ẹ̀ni. bó lè ṣe wá bá. a bá ó so lọ́wọ́ ó ti dojú bolẹ̀. wọ́n so lọ́wọ́ sẹ́yìn. ó so lọ́wọ́ sẹ́yìn ó tún so lọ́wọ́ ó so lọ́rùn náà.
wọ́n sọ òkè okùn yẹn fọ́rùn ẹ̀ pa. ó fi fún lọ́rùn pa àdẹ̀bà pé ṣòkòtò ẹ̀ náà ó ti bọ́ ọ ní ara ẹ̀ ó rèpù ẹ̀ náà. wọ́n rèpù ẹ̀ kó tó di pé. ǹjẹ́ àpá ọgbẹ́ wà lára ẹ̀? ẹ ó ṣá lọ́rùn máàkì wà lọ́rùn. lọ́rùn ẹ̀ náà. ìjà ṣé wọn yọ kankan ní ara ẹ̀? ara ò yọ kankan lára. ìjà lọ́dẹ̀ ti bò lára náà gbàtà máa dìbò ó ti dá apá sí lára gan náà. kábíyèsí lọ́dún rẹ̀. ẹ ṣe tọ ẹ wọ Nàìjíríà alàgbà tí wọ́n ń pè ní Samuel ibi tí ó wà ẹnìkan ò mọ̀ ṣùgbọ́n a nígbà pé Ọlọ́run mọ̀ ọ́